Kọ́lá Olómidé ní orúkọ mi. Akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ oníròyìn ni mi o. Mò ń kọ́ ọmọ, mo sì tún mú un lò gẹ́gẹ́ bí iṣẹ́. Òní ọjọ́ 13 oṣù kẹfà ni àyájọ́ ọjọ́ ìtanijí nípa àwọn òyìnbó tiwantiwa lágbàáyé, eléyìí tí a máa ń pè ní àfín. Irú èèyàn wo ni àfín? Irú àpèjúwe wo ni mo fẹ́ ṣe fún yín lórí ọ̀rọ̀ àfín tẹ́ ẹ ti mọ̀? Àfín lẹni tí lọ́pọ̀ ọgbà tí àwọ̀ wọn máa ń dàbí ẹni tó funfun láàrin ogunlọ́gọ̀ àwọ̀ tó dúdú, ìyẹn nílẹ̀ adúláwọ̀. Yàtọ̀ sí pé àwọ̀ wọn máa ń funfun, lọ́pọ̀ ọgbà irun orí wọn náà ó funfun. Ìyẹn ni tó fi wọ́n hàn jù táyé rí. Àbí wà mọ̀ bóyá ẹ fẹ́ kí n tún làájú bá ń lọ, ọ̀dà àbí bóyá ìbéèrè ó sì mú wa débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àhesọ la máa ń gbọ́ pé àfín ò gbọ́dọ̀ jẹyọ̀. Ṣé lóòótọ́ ni? Kí nìdí? Bí ẹ ṣe sọ, àhesọ ni, àhesọ àríìrí sọ ní pẹ̀lú. Torí pé àwọn bàbá wa gan máa ń sọ wá ní ṣé èèyàn ń fi ọlá jẹyọ ni. Kódà ẹni tí èé sàfin sọ gbọ́dọ̀ fọlá jẹyọ ni. Bí ọ̀sẹ̀ dáa tó lọ́bẹ̀ ìwọ̀nba náà ni, bọ́ bá pọ̀ jù oúnjẹ òun ò ní ṣe é jẹ. Ṣùgbọ́n kò sí iṣẹ́ ìwádìí kankan àbí ìmọ̀ ìjìnlẹ̀ kankan tó sọ pé iyọ̀ jíjẹ ní aburú kan tí ó ṣe fáfin. Kò sí àhesọ lásán. Àwọn ọ̀rọ̀ méjọ tó wọ́n máa ń sọ pé àwọn tó bá jẹ́ òyìnbó tiwantiwa àfihàn pé wọn èrí iná lọ́sàn-án àyàfi láṣálẹ́. Ṣé bẹ́ẹ̀? Ìyẹn náà kí la rí, kí la gbọ́ rí. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, lára àwọn tó dá àfín yàtọ̀ láwùjọ tá a wà náà ní àwọ̀ ara. Ètò tó dàbí rẹ̀ ní ẹyin ojú wọn. Gẹ́gẹ́ bí a ṣe dá àfín ní ti àwọ̀ ara, kí ní kan wà tó lóyìnbó ń pè ní melanin, ìyẹn ni òdó ti àwọn táwọ̀ wọn dúdú lára tiwọn. Ní ti ojú náà, ṣẹ̀rí ó níwọ̀nba iná àbí ìmọ́lẹ̀ tí ẹyinjú àfín lè dágbà. Ó kéré sí èyí tí ẹyinjú ẹni tó dúdú lè dágbà. Ìyẹn ló máa ń bí tó ìpé lọ́pọ̀ ọ̀gbà àfín á máa ṣe bí ẹni di ojú kan láti dín ìtànṣán oòrùn àbí ìtànṣán ìmọ́lẹ̀ tó fẹ́ wọ ojú ẹni. Ìyẹn rí bẹ́ẹ̀ ní tòótọ́. Ṣùgbọ́n pé wọ́n ríran lọ́sàn, wọ́n ríran lọ́sàn. Ṣé gbogbo àfín tí wọ́n rìn lọ́rin láàárọ̀ lọ́sàn, ṣé wọ́n ń fà wọ́n lọ́wọ́ rìn nítorí Ọlọ́run? Mo ti wà lọ́dọ̀ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ tí mójútó ojú lọ́jọ́ kan, tí mo sọ fún pé ṣọ́mọ̀ pé ilé wa mọ́tò pé ẹ̀rù ní sí mọ́ bà mí o. Ìfà òun gan fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú ìlàsán ló ń bà mí. Torí mi fúnra mi ti ráfin lóbìnrin tó fi mọ́tò gbé mi rí, mo ráfin lọ́kùnrin tó fi mọ́tò gbé mi rí. Ẹ̀rù lásán ní ń ba èmi. Dókítà yẹn wá jẹ́ oyé mi lọ́jọ́ náà pé ṣé mo mọ̀ pé òun ti rẹ́nìkan tó wá fún ìtọ́jú ojú lọ́dọ̀ òun tó ṣe pé ń fi awakọ̀ ògbóró ni tẹ́yìn ojú rẹ̀ kan sì ti tán tí sì ń wakọ̀ ń gbòòrò. Gbogbo àti ìwọkọ̀ rẹ̀ sí ẹ̀mọ̀ yìí kò correct rárá. Lóòótọ́ ni pé òòrùn ó wọ àfín lójú ju ẹni tí òfin lọ. Ṣùgbọ́n àìmọye èèyàn náà ni òfin tó lè pé wọ́n bá lo òòrùn lójú tí wọ́n gan lè gbà mọ́ra àbí ìmọ́lẹ̀ tó lè gbà mọ́ àìmọye tí ó wà bẹ́ẹ̀. Ṣé o sọ bá ní wọn ríran lọ́sàn? Ṣé ọ̀dà sóòrù nìkan làbí wá ń ṣayé ni? Sóòrù nìkan ni rìn àbá àárọ̀ kùtùkùtù àìnìkan lórí làfẹ́ rìn níbi táyé ti rọrùn dé ní ìsìn. Ṣe bí kí èèyàn kàn gba awò ojú tí ó dín ìtànṣán oòrùn tí ń wo ojú ẹ̀ kù lásán ni táyé rọrùn dé. Ẹnìkan wá máa bá fi òrí ọ̀rọ̀ sọ balùbalù ń dà ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ajájá. Gẹ́gẹ́ bí àfín, ǹjẹ́ ó ti ṣàkóbá kankan láti dépò kan tàbí láti láǹfààní sáwọn nǹkan kan tí wọ́n fi dẹ́yẹ sí yín rí? Ṣó ti ṣàkóbá àti dépò kankan? Ṣé mi ó ti ẹ̀wà gbà ní? Kí ni àkóbá wo ní òsì? Ṣe bí mo máa ń sọ fáwọn èèyàn pé ẹ sọ fún mi ohun tí ẹni tí ó dúdú lè ṣe táfin ò lè ṣe. Ìtí rẹ̀ ni tó ti sọ fún mi. Kan sọ fún èmi fẹ́ mọ̀. Èmi fẹ́ mọ̀ o, ẹ sọ fún mi o. Bọ́bá ìpínlẹ̀ ìwé la lọ, ebi wọ́n jọ pọ́ wa bákan náà ni. Ọkùnrin tó sì dá wa, ó ti fún oníkálukú níwọ̀n ọpọlọ tí ó fún. Oníkálukú bá ṣe lọ ọwọ́ ẹ̀ ló kù sí. Aráfin tó ń di lọ́yà, aráfin dókítọ̀, aráfin journalist, aráfin engineer, kí wá ló kù?
ó kù sọ́wọ́ oníkálukú bó bá ṣe pálẹ̀ mọ́ ìgbésí ayé ẹ̀ tó ní ibi tá a bára wa ní ti tòótọ́ kí mọ́tàn yìí níbi tá a bára wa ìdẹ́yẹsí màmá ń fẹ́ pọ̀ o ìfojú tẹ́ńbẹ́lú ìwòyàn bíntín ṣùgbọ́n tó ń gbé nù àwa kan kọjá tó ń gbé ìta wa o bó ṣe wo olójú ló lójú ẹ ojú tó wọ òfin wò mí ẹni tó wọ ọgbọ́n òfin sọ ọ̀rọ̀ sí mi èmi ni mo mọ bí mọ̀ ń lọ bẹ́ẹ̀ ní ìsìn lójú kan ló báyẹ̀ bá ń pariwo ìlú òkú ní gbọ́ ìyẹn ni orin tá à ń kọ fáwọn ọmọdé tó jáfín àtàwọn tó bí wọn ẹ má gbàfẹ́ nìkankan láti fọwọ́ rọ yín sẹ́yìn mo dẹ̀ máa ń sọ kí nìkan ẹran ọmọ yín tó jáfín especially ẹran lọ léèwé o torí ìwé máa ń gbóyàn láyà yàtọ̀ kì í jẹ́ kẹ́rù ó gbà ó àti sọ̀rọ̀ níbi tẹ́gbẹ́ rẹ ti ń sọ̀rọ̀ ó máa ń fi ọkàn akin sínú èèyàn ṣe bí wọ́n ebi ẹ̀ ní sọ̀rọ̀ láwùjọ ni ọba tó dá mi ò sì ṣe mí lẹ́yìn akótọ́ba ni ó sì ṣàánú ló tún fún mi nílò àkáyè níwọ̀nba tí mo lè rí lò kí wàá ló kù bó o bá lọ fẹ́ dẹyẹ sí nílò mi ọba sì gbà ń bọ́. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ní lérò wípé èyí tó bá jẹ́ àfín àwọn náà gbọ́dọ̀ mọ bí ọmọ tó jẹ́ àfín jẹ́nu àwọn ọmọ tọ́lọ́run fún yín járí kankan tó jẹ́ pé ó nírú àwọ̀ yín. lọ́wọ́lọ́wọ́ wọn ò tí ì jàfín o ìwà amadu bá bí mi lọ́la o. àwọn ọmọ yín rè ṣàfín. wọ́n rè ṣàkó sí ibi táyé rọrùn dé kọ́ lọ yẹ̀ wò lórí ayélujára pé ṣọ̀kan dandan pé táfín bá fẹ́ bímọ kó bí àfín. wọ́n sọ èmi òkúkú fẹ́ àfín tábà sọ pé ẹ̀jẹ̀ yẹn á mú mọ́ra wọn tẹ́ndẹ́ǹsì wà ní tòótọ́ pé táfín méjì bá fẹ́ra wọn èmi náà máa tún check it out ló fẹ́ súnmọ́ kan bí àfín ṣùgbọ́n táfín méjì ò bá fẹ́ra wọn kò sí padàdà kankan kódà medical state tó sọ pé wọ́n gbọ́dọ̀ bí àfín kò sí àti pé báfín bá báfín kí ni ìwọ̀wọ̀ ló burú náà kí ni báyọ̀ yóò rí táfín gan bá bí àfín yóò lè tọ́jú àfín dáadáa ni yóò sì lè fi ẹ̀kọ́ bá a ṣe gbáyé pẹ̀lú ìgboyà yóò lè fi kọ́ bẹ́ẹ̀ mi bá bí àfín nìsín yóò gbà pẹ̀lú àtìlẹyìn ọlọ́run tó ń ra yé wa torí gbogbo ibi tèmi ti shake ní máa jẹ́ kó yẹ pé ní o ní ìdẹ̀bọ̀ àbí girl pé ayé fẹ̀ gan ayé dẹ̀ gbà ẹ́. ẹ̀yin rèé ẹ sọ wípé ìyàwó yín kì í ṣe àfín bíi tí nígbà tẹ́ ẹ dẹnu kọ ìyàwó yín láti fẹ́ wọn ṣé kò rí bákan lára wọn sáwọn mọ̀lẹ́bí wọn ò ṣe bí ẹni bẹ́ẹ̀ ta kò ó níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀nà wo lẹ̀yin gbà borí ẹ̀. tó bá tiẹ̀ ṣe tọ̀rọ̀ olóbìnrin náà èmi ò mọ̀ tí ẹ agídí mi ò lọ rí obìnrin lọ títí náà ṣùgbọ́n ṣé kí n má tàn yín ara gbòsà tí máa ń gbé fún ìyàwó mi nígbà míì nìyẹn kódà bàbá ń jà máa wò pé kí lè rí lára àfin tó fi fáfin gan-an náà fúnra mi gbogbo máa ń rò pé kí lè rí tó fi jáfẹ́ lọ́wọ́ lóhun ó fẹ́ gan-an ṣùgbọ́n bóyá àwọn aráalé rẹ̀ fẹ́ àní wọn fẹ́ mi ọmọ ṣùgbọ́n tí mo mọ̀ ní pé gẹ́gẹ́ bí ọkùnrin bóbìnrin sọ̀rọ̀ ìsá àtijọ́ ọmọ pè náà lọ tẹ̀lé mi wálé àṣà àtijọ́ sọ́jọ́ àmọ́ olómọ tó rí bóyá àwọn aráalé wọn ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni pé bóyá sọ fún mi àbí ò sọ fún mi ó mọ̀ pé kì í wọ́n lè mọ̀fẹ́ gbà lójú ẹsẹ̀ wọ́n á fẹ́ yẹ̀wò lọ́tún lóṣù àfihàn ajẹ́sọ̀ ọ̀rọ̀ kan fẹ́ mọ́ ni ẹ̀ṣẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ibi tá a bára wa tó pé ìbẹ́yẹ sí ìfojú tẹ́ńbẹ́lú pọ̀ bẹ́ẹ̀ ó súnmọ́ káwọn aráalé wọn wí bẹ́ẹ̀ o ṣùgbọ́n bóyá òun náà gbà so èmi náà máa rò náà pé ìwọ lọ́mọ tó rí o ọgbà fẹ́ lọ fẹ́ bí àfúnà ló ti fẹ́ ń wo a sì máa jẹ́ kódà tí inú bá ń bí mi sí nígbà míì tí bá wá lọ jókòó síbì kan máa rò pé tó bá tiẹ̀ kú ọwọ́ pé lè yí òòrùn eléyìí tó fi fẹ́ mi ok bó ti ẹ̀ pé bó sọ yẹn pé mi kò ní túmọ̀ sí mi bó wọ́n gbà lórí ọ̀gbà inú ayé tèmi wà yìí bó ní pélé bá rojú ní alábàjọ ò fà mọ́ra àwọn àgbàlagbà gan sọ pé bá fúnjú bá lọ́kọ̀tọ̀ ọ̀bọ̀n náà ó ní tiẹ̀ ọba ọlọ́run sọ bá ìkà yóò sì wá dá irú ẹ̀ sílẹ̀ fún yàjẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ṣùgbà fún o. àwọn ọ̀rọ̀ àbí àwọn orin Yorùbá kan wà tó tẹ́ńbẹ́lú àfín tàbí àwọn ọ̀rọ̀ bí kẹ́lòmíì rí yín pápá èyí tẹ̀tẹ̀ tó wá jẹ́ àgbà olùkọ́ nílé ẹ̀kọ́ gíga bóyá ọmọ mi tó wò pé olùkọ́ wa àwọn ọ̀rọ̀ yìí kì í nípa nínú ìṣesí yìí tẹ́ bá ń gbọ́ bí aláti kékeré gan pàápàá kẹ́ tó dàgbà. ṣe rí kí n má tàn yín ṣe pé mo ti dàgbà díẹ̀ náà ti dàgbà díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lè má lè mú mi dè mọ́
mo ti dàgbà díẹ̀ lọ́jọ́ orí, mo ti dàgbà díẹ̀ nírìírí, mo kàwé díẹ̀, so gbogbo àròpọ̀ gbé léyìí ti jẹ́ kí ìwòye mi sí ayé ó yàtọ̀ gan. Ṣùgbọ́n nígbà tá à ń bẹ̀rẹ̀ mi lè sọ pé kò rí bẹ́ẹ̀ o. Kẹwo ní gbogbo class àníbo òkè ní gbogbo school tí gbogbo ẹgbẹ́ kan láfin ṣe mọ̀ pé èèyàn náà kọ́kọ́ rí bákan lára èèyàn gẹ́gẹ́ bí ọmọdé tí wọ́n fẹ́ máa yẹ̀yẹ́ èèyàn ìtọ́yàn pé èèyàn níjà ó lè máa, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó bí mi wọ́n máa dúró tì mí púpọ̀ bọ́ ọba lọ́wọ́ fẹ́ yàn mí jẹ àwọn èèyàn bàbá mi jẹ pẹ̀lú mi nù, ọba lọ fẹ́ fi àjẹ mi ààrẹ ni tó fi àjẹ ti pé méjì àtẹ tí wá rójú olóró sí tí mo fi dàgbà gan ṣó jáwọ́ lẹ́yìn mi ṣùgbọ́n tí ẹ̀ tó gbà pé mo ti dàgbà fúnra mi gan ò tún jáwọ́ lẹ́yìn mi. nínú mọ̀lẹ́bí ìjà rẹ̀ nìkan kan tó já fún yín bóyá ìyá bóyá bàbá kò tí ì sí, bóyá àwọn àbúrò ó wà lè wà lọ́la kò tí ì sí kò tí ì sí kò tí ì sí ló fi jẹ́ pé ṣùgbọ́n bí mo yẹ sọ ṣẹ́rí ẹ̀kọ́ ṣe pàtàkì gan kódà bí ó ṣe jẹ́ pé bí mo ṣe dàgbà tó yìí bí mo ṣe dàgbà tó ìṣẹ́ mo ṣe máa ń wo àwọn àwùjọ kan bẹ́ẹ̀ sì rí lójú wọn tí wọ́n á wò pé tàwa lélẹ̀ bọ́ ṣẹ́ mọ̀ bí mo ṣe sọ ìrírí mi ọjọ́ orí mi ìwọ̀nba àwẹ̀ tí mo ka ti jẹ́ kó yé mi pẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ dáyàn mọ̀ ẹ̀ sì máa mọ bó ṣe ń lọ láìpẹ́ bọ́ ṣẹ́ ọ̀pọ̀ ọmọdé ó lè take only time ṣùgbọ́n ọmọdé ló fi ó kù sọ́wọ́ àwọn òbí gan máa ń sọ fún àwọn òbí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Ọlọ́run fìyà jẹ ọ́, Ọlọ́run bínú sí ọ, èèyàn ní ọ́ o. Education ṣe pàtàkì, ó máa ń liberate èèyàn ni, ó máa fi ìgboyà tó tó sínú ẹni, ọ̀rọ̀ ató lẹ́nu ẹ, tó bá ló yá wà ló yá, tó bá lọ́ fẹ́ ga ó yá kẹjọ ga, tó bá lọ́ kọ́ kúrú ẹjọ kúrú ni. Ẹ̀kọ́ ṣe pàtàkì gan, ẹran mọ ọ̀tá tó jáfẹ́ nílé. kí wà ní àmọ̀ràn yín fún òbí tó bá fín àfi gan fúnra ẹ̀ àti fún ìjọba àtàwọn àwùjọ wa. ṣẹ̀rùbí tó bí àfin ẹ̀yin gan ni ẹ mọ́ pa kádàrà rẹ̀ dà sáìdá tó rọ́bà tó dá ti dá dáadáa ẹ mọ́ bànújẹ́ lórí pé ẹ bá fín. Ìtọ́jú ni àfin nílò. Number one ìtọ́jú sì ni pé ẹ mọ́ jẹ́ orin inú ọ̀run. Oòrùn máa ń ba àwọ̀ àfin jẹ́ kì í ṣe yọ̀. Oòrùn ní torí melanin tí ó sì mẹ́yẹn impact tí oòrùn máa ń ní lórí skin àfi ó pọ̀ gan torí lè olóoru làwá wà ká nílùú òyìnbó ni kẹ́ tó lè jáfimọ̀ láàrin òyìnbó máa pẹ́ gan tó òòrùn bá ti bá àwọ̀ ẹ̀jẹ̀ ìyókù kéré ẹ mú kúrò ní oòrùn. Mo rántí pé ìgbà tèmi ń dàgbà ìyá mi wọ́n wà fún wa lówó mọ́tò èmi àtẹ̀gbọ́n mi láàárọ̀ àti lọ́sàn ok tá bá rìnsẹ̀ lọ láàárọ̀ wọn tẹ́ bá ti rìnsẹ̀ lọ láàárọ̀ tó lè wà wà òjìnà ọkọ̀ ní kọ́ wọ̀bọ̀ lọ́sàn yóò yí mi jẹ gbúrú àti pani nílùú wọ́kọ̀ kankan ṣùgbọ́n wọ́n ṣàgbìyànjú tí wọ́n lórí mi ṣùgbọ́n bí ti ayé lajú lè ẹ má ẹ̀kọ́ rìn inú oòrùn ẹ lọ sọ fún wọn ní skul tó ń lọ ẹ má pọ̀ ní ṣọmọ tèmi inú oòrùn o torí mo rántí pé àti anámaníká kúnlẹ̀ sínú oòrùn gbà ẹ̀ máa wẹ̀ ṣáwọn ilé òkàwé ní ẹ̀ṣẹ̀ ní kí àfihàn kúnlẹ̀ sínú oòrùn ṣe fẹ́ bà láyé jẹ́ ni so àwọn òbí ẹ̀kọ́ gbá rúpò tí ọmọ tẹ́ bí ẹ fún ní ìgboyà ṣé wọn tí èmi mọ̀ ní ayé nígbà táwọn tó bí mi ṣì wà pé èmi ò kún ṣe oníjàgbà tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá lọ fẹ́ ṣe bákan sí mi jẹ́ ìdílé sọ fàlàjì ọ̀dà àyàn mọ̀ so ìyẹn máa ń kọ́kọ́ fi mú lọ́kàn balẹ̀ nígbà ìdílé òkè ṣe oníjàgbà mi kì í dà lórí dábàá sọ pé ọmọ kan fẹ́ ni àwọn bí so tẹ́yìn òbí wọn bá gbárùkù tí ọkàn rẹ̀ ó balẹ̀ èmi nìyẹn ẹ mọ̀ dé mọ́lé ẹ̀sìn ràn lọ léèwé kódà tó bá wá ṣe pé yóò padà kọ́ṣẹ́ náà àwọn iṣẹ́ kan wà tí ò yẹ káfíń ó kọ́ àfi ó ṣe lọ kọ́ fẹ́ẹ́ kọ́ tapáàtì géètì tí wọ́n àní ọmọ òru irin kiri láàrin ọ̀sán gan yóò bá láwọ̀ jẹ́ àfi ó ṣe mọ́ ṣe kọ̀ǹdọ́ àwọn ọ̀rẹ́ ó bàjẹ́ táwọn ọ̀rẹ́ bá sì ti bàjẹ́ àwọn èèyàn ò ní fẹ́ súnmọ́ yàn ara yóò ní bá ládàáwò ṣe ọlọ́mọ ṣe wá ládàáwò ṣẹ̀gẹ́tẹ̀ níta àwọn òbí iṣẹ́ rí tọmọ fúnra ẹ̀ lèmi sọ yóò gbogbo dáadáa téèyàn lè dánú ayé làfin lè dà èmi fúnra mi ti ráfin dókítọ̀ rí mo rí lọ́kùnrin mo rí lóbìnrin mo ráfin lọ́yà mo ráfin journalist mo ráfin engineer in fact kò sí dáadáa tẹ́lẹ̀ kan lè dà láfin ò lè dà kò sí so mo fẹ́ kọ́ṣẹ́ náà kọ́ṣẹ́ tó bá àwọ̀ rẹ mu tó bá súrà rẹ mu wá ṣe dáadáa ń díẹ̀ tó bá ti mójútó wọ́n sì ṣe ìmẹ́lẹ́ wọ́n dúró de pé bá fi ni mí ayé ọ́ ṣàánú mi yóò ẹ̀tọ́ rẹ ni ó béèrè wọ́n dúró de pé nìkan ṣàánú rẹ ní ti àwùjọ ni aláti dàgbà sí
pẹ̀lú ìbá ara fìdígbà tó rí egun tí ò rí nílé ayé ẹ̀ àníbò ṣe dàgbà tó bá wo àwùjọ kan wá sì wò bákan wo gbogbo wọn lọ́wọ́ ìgbẹ̀yìn náà nà kí láàbùrọ̀ wo ẹ̀ tó o lè já ẹ̀sìn lásán àbí sẹ́nìbọ̀dì ló pì kí kọ́lọ̀ tó mú wálé ayé ibi tọ́lọ̀ ń fún ló ń gbé bọ̀ sẹ́nì kankan mú kádàrá ẹ̀ ibi tọ́lọ̀ ń kó lé kọ́lọ̀ ní kówó ẹ̀sìn wá dílé ayé tẹ́sọ̀ gbé bákan lórí ẹgbọ́ wà fún bí àjàn ẹgbọ́ wà fún bí ó ṣàkúnlẹ̀ bọ ẹ̀rí rí pé èèyàn bíi tiyín ni wọ́n tó ọba lè gbà wọ́n fi lọ ọmọ làkejì rẹ̀ náà wọ́n ti pé journalism gbà ẹ̀ tó máa ń kọ́ wa tó máa fẹ́ sọ̀rọ̀ defamation tó bá kọ sórí kan tó máa ń yọ orúkọ ẹni tó orúkọ ẹni tó forúkọ rẹ̀ sí sọ́ba ọ̀la àmì tó bá ti rí ọba ọ̀la ìyẹ̀wò lẹ́nu ìṣòro tó fọ́pọ̀ ló pọ̀ sí o bàbá ń lò bẹ́yìn ayé rọrùn tó bá ṣe tìjọba ni ṣẹ́rí ìjọba máa sọ ìjọba ọba bí ọba tó ba lórí ohun gbogbo níjọba àtẹni tó fín àtẹni tí ò fín àtẹni tó kúrò àtẹni tó ga àtẹni tó sáré tó fẹ́rẹ̀ gbogbo wa níjọba ń ṣèjọba lé lórí ẹ̀tọ́ tó tọ́ sí igun kọ̀ọ̀kan ní kíjọba fún àtìlẹ́yìn tó tọ́ sí igun kọ̀ọ̀kan ní kíjọba fún irú campaign irú awareness wọn láti launch ẹ̀ massively tẹyẹdẹyẹ sí ẹni tó jáfín wọn ò yàtọ̀ sí ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe sọ bí mo ṣe dàgbà tó ìṣẹ́ tí má ṣe lọ́gbà máa ṣe àfẹ́ àtọwé ìwọ lọ́mọ ó bá ṣọmọdé wa ní ìwọ lọ́mọ níran sí ìyá rẹ̀ lé ṣe àmọ̀ pé torí pé èèyàn ti dàgbà lẹ́gbẹ̀ẹ́ tó gbé kò sí nǹkan tí yẹn ṣe fún tó bá pè mí láti ní sí ẹwà ní mọ́dé bí wọ́n lọ ní àti pé sí ìyẹn sáfin gan ni ó kẹ́ pé pẹ̀lẹ́ gan kan lápò lábo náà ni so kíjọba ó tọ́jú gbogbo igun mo tún wá máa ń rò kankan ṣẹ́rí ara tó tún lè jẹ́ kí àwọn ìdẹ́yẹsí ò lọlẹ̀ ni pé ní àwọn agbọn tí ó jẹ mọ́ ìyàn sí ipò aláṣẹ ìṣèlú ẹ jẹ́ kí wọ́n wá wò tí ààfin kan bá di gómìnà ní stéètì ní Nàìjíríà ẹ wo ipa tí ó kò ní ayé gbogbo àwọn ààfin tó kù ẹ wo ipa tí ó kò ní ayé àwọn òbí tó bí ààfin àmúyàn gan ni wà fẹ́bẹ̀ ọ̀dá ní àwùjọ tí wọ́n ti rí pé ẹ̀ẹ́sọ àfin lè dìbà kí àfin kan di vice chancellor university kan lé ní kí àfin di senate president lọ́la ṣẹ́mọ̀ kó ó wà kúrẹ́ níbi ẹ̀rọ àkọ́tì sí ṣẹ́mọ̀ pé irú yẹn ṣe pàtàkì gan ẹ fún wọn ní iṣẹ́ ṣe nílùú èmi ò ti ẹ̀rọ aláìpẹ́ pé wọ́n ní àwọn aláàbọ̀ ara wọ́n máa fẹ́ yan alámòjútó àwọn aláàbọ̀ ara náà wọ́n yàn pé ìwé ara náà nìyẹn ìwó làbọ̀ ara èmi ọmọ àbọ̀ ara tẹ́mì ní sọ fún mi ibi táàbọ̀ ara mi ò tó àbọ̀ ara wà lára mi sí ó rò pé ètà àwí náà ó tó díẹ̀ tó nù nǹkan oníkan ọlọ́run já lè mú Kọ́lá Olómidé lórúkọ mi mú bójúmọ́ bí ọlọ́run kó jẹ́ nípò láwùjọ ni o lè nípò kankan olùkọ́ni ni mí òṣìṣẹ́ oníròyìn ni mí mo sì fẹ́ràn kí n máa dá sí ìdàgbàsókè àwùjọ gan